o ẹ̀yin asán ẹ̀yin asán wà o ẹ̀yin asán àti lólúwa lókè o ọ̀rọ̀ wa mọ̀ dáyọ̀ o ó ti wí kí àárẹ̀ à o ẹ̀yin asán o ẹ̀yin tèmi ìka àsán o ìka àárọ̀ ìka alẹ́ ní ketebi kì í yà lónìí o ìhókun ìhọ́ra bẹ́ẹ̀ là ń kí ní lẹ́kìtì o mo dẹ̀ kí gbogbo yín pátápátá gẹ́gẹ́ bí àkókò ibi tẹ́ ẹ wà lẹ́ni èní á dára fún gbogbo wa o nínú gbésọnù bí ò ṣe ibi ọmọ o ẹ jọ̀wọ́ mo orúkọ tèmi kò yí padà o Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtìkété èjìrẹ́ òyìnlàkí ọba ọmọ tá a ṣe bí èmẹ́lẹ́ èjìrẹ́ amúra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni èmi lọmọ olóòkè méjì takọ́tábó o èmi lọmọ arìn gbọ́nrán mọ́ ìyàsúlẹ̀ ọ̀nì kankan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mìlà èmi lọmọ ajọ́lagun òye mo dẹ̀ tún yàbàrá sílé olówó rí mi ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kọ́ máa kùrọ̀ ṣọjà kó wí kan nájà kan bomi alura ọmọ olóòrùn àbẹjẹ ọmọ amúdàsílẹ̀ fógun ẹnu parí náà lókè pa ẹ̀yà náà ni ọmọ eléyìí kùlẹ̀ àdéhùn rẹ ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi ní orí Facebook mo mọ̀ wípé tí ìmọ̀ péèjì mi tuntun yìí tí ó ṣẹ̀ṣẹ̀ wà tí péèjì mi ti tẹ́lẹ̀ yẹn òun ni ẹ ti mọ̀ ti Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtìkété òun ni ẹ ti mọ̀ a dẹ̀ ti ní péèjì ètò lédè Èkìtì ní orí YouTube tipẹ́tipẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn péèjì mi tuntun ni eléyìí o ẹ jọ̀wọ́ kẹ́ fọ́lò wa o ní orí péèjì yìí mi ò kì í sábà wá sí live ní orí Facebook orí YouTube ni mo ti máa ń ṣe live àmọ́ mo kàn fẹ́ sáré sọ eléyìí lè ní lórí Facebook náà ẹ̀yin tèmi ní YouTube tẹ́ kọ́kọ́ máa rí mi fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ subscribe sí orí ètò wa ní orí YouTube o mo dẹ̀ kí gbogbo yín ní orí YouTube yìí náà ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àsìkò yìí. ẹ̀yin tèmi wọ́n ní bí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kò tán lè kánná o gẹ́gẹ́ ó ṣe bí òwe o ẹ̀yin àgbà ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen orí ibẹ̀ náà la ṣì wà o àti kúrò níbẹ̀ ẹ̀yin tèmi ẹ ṣàrí wípé Ọlọ́run ó jẹ́wọ́ agbára rẹ̀ lórí Àgbàlá Gabriel lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ń bu ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n dẹ̀ ń yìn kò kúkú lè ṣe kó má rí bẹ́ẹ̀ bí ilé ayé ṣe rí nìyẹn àmọ́ nǹkan tí mò ń sọ tí mo tún fi padà wá sórí ọ̀rọ̀ ilé ní ni wípé mo fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu Muyideen tó tún sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ṣeé ṣe òkú jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ti gbọ́ o àmọ́ mo tún fẹ́ kẹ́ ẹ gbọ́ níbí báyìí kí n dẹ̀ wá tún fi ìdí rẹ̀ múlẹ̀ nínú àwọn fídíò tí mo ti ṣe kọjá tí mo ti ṣe àlàyé fún ẹ̀yin tèmi wípé àwọn èèyàn kan ló wà ní ìdí ọ̀rọ̀ Muyideen yìí pé kì í ṣe òun fúnra rẹ̀ nítorí yàtọ̀ sí fídíò eléyìí Muyideen ṣe fídíò kan ó sọ̀rọ̀ ní ibẹ̀ tó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ran òun lọ́wọ́ wípé wọ́n dúpẹ́ pé òun náà tún dúpẹ́ lọ́wọ́ Àgbàlá Gabriel pé ibi tó bá òun dé pé ó ṣe pé ó dúpẹ́ pé wọn ò mọ òun ṣùgbọ́n Àgbàlá Gabriel náà mọ̀ Muyideen yìí ó sọ bẹ́ẹ̀ wípé gbogbo nǹkan pátápátá tó ṣe fún òun ni o ilé ni o ilẹ̀ ni o ṣọ́ọ̀bù ni o owó ni o aṣọ ni o wípé òun kọ gbogbo rẹ̀ sílẹ̀ pé òun ò gba gbogbo rẹ̀ pátápátá ìyẹn ni wípé Muyideen aláìmoore kò ń ṣe Àgbàlá Gabriel nìkan ni Muyideen yìí kò fi oore hàn fún o kò tún fi oore hàn fún gbogbo àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára látàrí wípé gbogbo nǹkan tó ń ṣe fún pátápátá ó lòun kọ̀ sílẹ̀ a dẹ̀ tí wọ́n ń rí lẹ́nujọ́ mẹ́ta yìí tí àwọn kọ̀ọ̀kan dìde tó ní wọ́n fẹ́ ràn lọ́wọ́ ẹni tó fẹ́ fún lówó ẹni tó fẹ́ kọ́lé fún ẹni tó fẹ́ gbé lọ sí ìlú òyìnbó láwọn tó yẹ kán pè é kán bá wí àwọn kan dẹ̀ wà lẹ́yìn ẹ̀ wípé kó kọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn sílẹ̀ ẹ sì máa rí wọn ò ẹnu ara wọn báyìí náà máa fi sọ̀rọ̀ ẹ ti rí wọn ní kọ̀ọ̀kan àtàwọn tó ní pé wọ́n á gbowó fún àtàwọn tó ní pé wọ́n á ṣe kankan fún nítorí wípé wọ́n fẹ́ kó fi gbogbo nǹkan tó rí ní Àgbàlá Gabriel kó fi sílẹ̀ ṣé ó dáa bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà látàrí wípé wọ́n fẹ́ kó fi gbogbo nǹkan tó rí ní Àgbàlá Gabriel kó fi sílẹ̀ ṣé ó dáa bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà kí ló dé tá à ń ṣe báyìí
kí ló dé tó jẹ́ wípé kí nǹkan bàjẹ́ òun ni a máa ń kọjú sí? Kí ló dé? Ọmọ burú mọ́ akété o. Ènìyàn burúkú Ọlọ́run dá sílẹ̀ Yorùbá jù. Kí ló dé? Ẹ wá wo nǹkan tí Muyideen tún wá sọ. Lẹ́yìn ìgbà tó sọ gbogbo wọ̀nyẹn tán o, ló tún bọ́ síta, ló tún bẹ̀rẹ̀ sí ní pariwo. Ẹ wò kó tó di pé mo sọ ìmọ̀ràn tèmi lénìí fún Muyideen àti gbogbo àwọn ènìyàn, àti ìmọ̀ràn tí mo tún fẹ́ gba Àgbàlá Gabriel ní ìyànjú tó yẹ pé òun ló ṣe pàtàkì jù nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí. Ẹ yẹ kí gbé fídíò Muyideen sí kẹ́ gbọ́ nǹkan tí Muyideen sọ níbí báyìí. Gbogbo àgbáyé, ẹ̀yin ni mo ké pè o, nílé lóko lódò lẹ́yìn òde. Ẹjọ́ Àgbàlá Gabriel ni mo wá fi sùn yín o. Àgbàlá Gabriel ó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ mi, ó fi ẹ̀tọ́ mi dùn mí, kò fún mi ní ẹ̀tọ́ mi. Mi ò fi ṣe bínú, mi ò bàjà. Ó tún ti ń lépa ẹ̀mí mi báyìí o. Àgbàlá Gabriel ó ti ń lépa ẹ̀mí mi báyìí o. Èmi ni máa ń ṣe ládùúrà fún yín pé nǹkan ò ní sẹ̀mí yín. Ẹ dìde ìgbéníjà sí mi láti rí báyìí o. Ẹ dìde ìgbéníjà sí mi báyìí o. Ẹ má jẹ́ nǹkan ó sí ẹ̀mí mi o. Ẹ má jẹ́ nǹkan ó sí ẹ̀mí mi o. Ẹ dìde ìgbéníjà sí mi o. Ẹ jọ̀ọ́, ẹ̀tọ́ rẹ̀ wo gan-an ló wà lọ́wọ́ Àgbàlá Gabriel o? Lẹ́yìn ìgbà tó lòun kọ gbogbo ẹ̀ sílẹ̀ títí dé ìyàwó, kí ni ẹ̀tọ́ rẹ̀ gan-an? Ṣé ẹ ti gbọ́ ohun tí Muyideen sọ báyìí? Tó kún pariwo, tó ní kó máa bẹ Àgbàlá Gabriel kó má pa òun. Tó ìgbà ọjọ́ kìíní àná ṣe ló fi rọ́ọ̀bù pajú tó ń sọkún èké o. Ó tún bẹ̀rẹ̀ sí ní ṣépè ní ibẹ̀ yẹn lé gbogbo àwọn tó ń bá òun wí, tó ń bá òun sọ̀rọ̀, tó ń bá òun wí pé kóun ṣe mẹ̀dọ̀, pé kóun padà sẹ́yìn, kó kí ìgbésí ayé òun kó lè dára. Bí ilé ayé ṣe rí nìyẹn. Bí ọ̀rọ̀ méjì bá máa ṣe, bí nǹkan bá ti ṣẹlẹ̀ láàrin èèyàn méjì, àwọn kan á gbé ìgbésẹ̀ yẹn níbí, àwọn kan á gbésẹ̀ yẹn ti bí báyìí. Èyí tí bàbá Aláàjì Oríyọmí ṣe, kò gbésẹ̀ yẹn kíní, kò gbésẹ̀ yẹn kejì, ó wà láàrin méjì, ó sọ tẹ̀kíní, ó sọ tẹ̀kejì, ó dẹ̀ fọgbọ́n ṣe. Síbẹ̀síbẹ̀ náà gan wọ́n sì tún dá lébi. Ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ó wà lórí ètò mi o. Ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí tí ì rí, ó wà níbẹ̀ o. Ọ̀rọ̀ tí bàbá Aláàjì Hamzat Oríyọmí sọ sí àwọn ènìyàn tí wọ́n tún fi allegation kàn. Kí ló dé? Kò tiẹ̀ dùn, kò yẹn kò yà mí lẹ́nu o. Èmi ò bú àwọn èèyàn kọ́kọ́ o, torí kò yà mí lẹ́nu. Àwọn tó ń sọ̀rọ̀, tá à ń sọ̀rọ̀ ìṣítí, tá à ń sọ, wọn ò ní dà sẹ́yìn wa. Àwọn tó máa ń sòótọ́ ọ̀rọ̀, wọn kì í dà sẹ́yìn wọn. Àwọn tó máa ń gba ènìyàn ní ọ̀rọ̀ ìyànjú, wọn kì í wá sẹ́yìn wọn. Wọn ń wò wọ́n. Àwọn tó máa ń ṣèké, tó máa ń da ọ̀rọ̀ rú, tó máa ń bú ènìyàn, tó máa ń parọ́ oríṣiríṣi, ẹ̀yìn wọn náà máa ń lọ. Bó ṣe rí nìyẹn. Nǹkan tó ní kálukú fẹ́ fowó ẹ̀ rà láti máa gbọ́, òun ló ń gbọ́ láti fi tán ìṣòro wọn ọ̀pọ̀lọpọ̀. Ẹ wò ìwọ Muyideen, ó yẹ kó rẹ́ni bá ẹ sòótọ́ ọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ bá lè ní àǹfààní láti gbọ́ fídíò mi yìí, ẹ jọ̀wọ́, tẹ́ ẹ dẹ̀ súnmọ́ Muyideen, tẹ́ ẹ dẹ̀ mọ̀ Muyideen, ẹ bá sòótọ́ ọ̀rọ̀. Nínú kọ́mẹ̀ntì ni o, níbi gbogbo ni o tẹ́ ẹ ti ń sọ̀rọ̀, ẹ jẹ́ bá sòótọ́ ọ̀rọ̀ ìwọ Muyideen. Eléyìí tó ń ṣe yìí kò lè gbà ẹ́ là o. Èpè tó ń ṣe yìí kò ràn ọ́ o. Ariwo tó ń pa pé Àgbàlá Gabriel fẹ́ pa Àgbàlá Gabriel ò pa ẹ́ o. Wọ́n ń tì ẹ́ ni o. Wọ́n ń tì ẹ́ gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ báyìí. Àwọn èèyàn ń tì ẹ́ ni o. Kó o tètè mọ̀ wípé ṣe náà ń tì ẹ́ lẹ́nu ẹ kó máa sọrú ọ̀rọ̀ báyìí. Kó wá yan aláìmoore. Nítorí wípé oníkálukú ló mọ ọ̀nà tó lè fi máa ṣoore. Tí oore tó ṣe fún ẹ tí ò bá gbé ẹ, kò ń ṣe ìjà ló yẹ kẹ́ ẹ fi túká. Torí ọjọ́ iwájú, torí ọ̀la. O tún sọ pé ó fẹ́ ìyàwó fún ẹ, o tún sọ pé gbogbo kinní kan. Nítorí ìyẹn ni wípé ìyàwó tá à ń wò yìí kò ń ṣe ìfẹ́ inú ẹ. O kì í ṣọmọdé náà. Àwọn èèyàn kan ló wà nídìí ọ̀rọ̀ yìí o, Muyideen, tó o bá mọ̀. Gbogbo àwọn tó ń fún ẹ ní ìmọ̀ràn lábẹ́lé, tó ń fún ẹ ní ìmọ̀ràn lẹ́yìn, wípé kò ṣe báyìí, kò ṣe báyìí, wọ́n ń tì ẹ́ sí oko òparun ni tó o bá rẹ́ni sọ fún ẹ o. Wọ́n ń tì sí oko òparun ni ẹ̀yin tèmi tí ò bá rẹ́ni sọ fún. Eléyìí ó máa kọ́ àwọn èèyàn míì lọ́gbọ́n. Bàbá wa pásítọ̀ Adémọ́lá Àmúsàn Àgbàlá Gabriel,
olórúkọ ọkọ mi tiẹ̀ ni. Ẹ wò, mo fẹ́ fún yín ní ìmọ̀ràn kan lénìí o. Gbogbo ẹnikẹ́ni tí ẹ bá ti máa ràn lọ́wọ́, yálà ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn ni o, tẹ́ ẹ bá ti ṣe ìrànlọ́wọ́ fún wọn tán, ẹ fi wọ́n sílẹ̀, ẹ jẹ́ kán máa lọ. Tẹ́ ẹ bá nídìí àwọn èèyàn láyìíká yín tó bá máa bá yín ṣiṣẹ́ Olúwa láyìíká yín, ẹ pè wọ́n, kẹ́ fún wọn ní ilé láyìíká yín, kó dẹ̀ jẹ́ àdéhùn láàrin wa pé ẹ máa bá mi ṣiṣẹ́ o. Ìkan báyìí dẹ̀ nìkan tó bá wà ń bẹ̀, tó bá dẹ̀ ti wọ̀ fún wọn, wọ́n á dúró. Ẹ má máa sọ wípé lára àwọn tẹ́ ẹ ti ràn lọ́wọ́ tí wọn ò níṣẹ́, tí wọn ò ní ọ̀nà, wípé kan wá dúró sí ọ̀dọ̀ yín, kan bá yín ṣiṣẹ́. Torí àpẹẹrẹ kékeré ni Ọlọ́run sì fi wọ̀nyí yìí o. Àti ìmọ̀ tàwọn míì tí ẹ ti rí, torí wọ́n ti rí àwọn lára àwọn tó ń wá sí ọ̀dọ̀ yín tó tún ti wá ń jẹ́rìí irọ́, jẹ́rìí èké sí nǹkan tí ò ṣojú wọn, tí ò rí bẹ́ẹ̀, láti fi ba ọ̀tá yín lórúkọ jẹ́. Ọlọ́run ò ní bà yín lórúkọ jẹ́ o, èṣù ọmọ aráyé ò dẹ̀ yín gbé ṣe. Àgbàlá Gabriel, mo bẹ̀ ọ́ lórúkọ Ọlọ́run, ẹnikẹ́ni tó o bá ti rí, ẹnikẹ́ni tó o bá ti bá pàdé, tó o bá ti rí láti ṣe ìrànlọ́wọ́ fún, kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún, kó dẹ̀ máa bá tiẹ̀ lọ. Àwọn tẹ́ bá fẹ́ kó máa gbé ní àgbàlá yín, ní àwọn ilé tó wà ní àyíká yín, àwọn ẹ jẹ́ kó jẹ́ àwọn tí wọ́n bá yín ṣiṣẹ́. Ẹ dẹ̀ jẹ́ kó jẹ́ wípé àwọn tó ń bá yín ṣiṣẹ́ nìkan ni, àti wípé ẹnikẹ́ni tó jẹ́ wípé àwọn fúnra wọn ló bá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ yín, ó yàtọ̀ sí ẹni tí ẹ ṣe ìrànlọ́wọ́ fún. Fún àpẹẹrẹ, tí wọ́n bá pe ènìyàn wá jẹun, kò ń mọ iyì ẹ̀, bí kò ṣe wípé ẹnìyẹn wá bẹ̀bẹ̀ pé ẹjọ́ ẹ fún mi lóúnjẹ, tọ́dẹ̀ fún un, ló máa ń mọ iyì ẹ̀ jù. Ó dàbí àwa tá a máa ń ṣiṣẹ́ yìí ni, tá a bá lọ síbi iṣẹ́, bóyá ìwọ ní mọ́tò, ẹnìkan ò ní mọ́tò, tí ẹni tí ò ní mọ́tò yẹn tó máa sáré lọ sí train station láti mú tírèènì, tó bá ti ń sáré lọ, ọgọ́ tó bá ti pè é pé ń gbọ́, ṣebí ibì kan lèmi pẹ̀lú ẹ̀ lọ, máa bọ̀ kí n máa gbé ẹ̀, inú ẹ̀ á dùn, á wọlé. Tó bá di ọjọ́ kan, á kọ̀ búṣìtì ẹni, arẹ́ lòmíì, á lòun ò fẹ́ ẹ mọ́. Kò tiẹ̀ ní mọ̀ ọ́ lóore, kò tiẹ̀ ní sọ pé thank you gan, kò tiẹ̀ ní sọ pé ọjọ́ kan tiẹ̀ gbà ẹnì kejì mi fi repo sí mọ́tò, kò ní sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ wípé ó wá bá ẹ fúnra ara ẹ̀, tó mọ̀ wípé ọ̀nà kan lẹ̀ ń lọ, tó dẹ̀ sọ wípé ẹjọ́ ṣe lè máa gbé mi, tó o bá ń gbérú ẹni bẹ́ẹ̀, ó máa mọ iyì ẹ̀. Tó bá fún ẹ lówó epo gan, wàá lò ó fẹ́, torí bí ó wọlé bí ò wọlé, wàá repo. So bó ṣe wà ní ilé ayé nìyẹn, àìmọye irú wọn tó jẹ́ wípé àwa tá wà ń bì, à bọ́ sórí ẹ̀rọ ayélujára, a máa jà fún wọn, a máa gbèjà wọn, a máa jìyà torí tiwọn, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, wọn á náà wọn ò rán wa níṣẹ́, wọn tiẹ̀ ní dúpẹ́, wọn á nítorí nǹkan tá a jẹ là ń wá, wọn á nítorí owó ni. Kò dẹ̀ kí í ṣe torí owó ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe. Ẹlòmíì Ọlọ́run kàn dá wípé kóun máa ṣe bẹ́ẹ̀, nítorí náà ṣe ẹ mọ̀ bí. Ṣùgbọ́n ẹni tó bá wá gbẹ́jọ́gbá yín pé ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣe kinní yìí, ẹni mọ̀ pé ó máa mọ yìí yín lọ ju ẹni tí ẹ kàn déédéé sọ pé ẹ fẹ́ ṣe. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, àwọn tí Ọlọ́run ti dá bẹ́ẹ̀, a sì máa ṣe lọ náà ni, torí náà wọ́n rí náà lára wọn náà tó tún mọ yìí. Ṣùgbọ́n kò wọ́pọ̀. Torí Àgbàlá Gabriel, ẹ jọ̀wọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín, ó ṣeéṣe kẹ́ má rí fídíò mi wò báyìí o, àmọ́ mo mọ̀ pé ọjọ́ tó bá ti rìn ní ọjọ́ kan, á rìn dé ọ̀dọ̀ ẹni tó mọ̀ yín, tá sọ wípé ìyá ilé Èkìtì kan, ọmọ Èkìtì kété kan, Ayaba Táíwò, nǹkan báyìí ló sọ pé kẹ́ máa ṣe. Ìmọ̀ràn tèmi nìyẹn o, ẹ máa ṣe fún wọn kán máa lọ. Ẹ máa sọ pé àwọn kan sọ wípé ṣe Àgbàlá Gabriel, ojú títì ló ti rí, òun kọ́ ló bẹ́ẹ̀, ó nìkan tó fẹ́ fi ṣe. Rárá o. Ẹ wò, ẹ jẹ́ kí n sọ ìtàn kan fún yín lẹ́ni, nígbà tí tó máa ń ṣẹlẹ̀ ní ìlú Italy fún àwọn tó máa ń pè ní refugee. Tó bá ti kó wọn wá, ó máa kó wọn wá, ó máa ń pọ̀, tó máa kó wọn sí káàmpù. So ìjọba ìlú yẹn ní ọdọọdún, ó ní iye àwọn ènìyàn tí wọ́n á lọ bá, tí wọ́n á lọ ṣà wípé wọ́n fẹ́ ràn lọ́wọ́. Wọ́n á wá lọ síbẹ̀,
bó bá ṣe rí wọn ẹni tó bá ti ní lọ́kì òun náà máa pick tó bá ti ní lọ́kì òun náà máa pick òun náà máa mú láàrin wọn láti wá ṣe ìrànlọ́wọ́ fún. tó jẹ́ wípé ní ìgbà yẹn mo wà lára àwọn tí wọ́n máa ń pè ní mediatrice culturale ní Italy cultural meditation tó yẹ pé àwa la máa ń interpret fún wọn nítorí pé wọn ò gbọ́ èdè ìtàló. irú nǹkan báyìí ni Àgbàlá Gabriel ṣe pé kóun náà kóun tiẹ̀ jáde kóun rí àwọn tóun lè ràn lọ́wọ́ ní títì lọ́mọ ọkùnrin Muyideen ló fi bọ́ sí lọ́wọ́. àìmọye àwọn tó ti ṣe irú ẹ̀ tá a ti rí lórí ẹ̀rọ ayélujára o tá a lọ sọ́dọ̀ àwọn tó ń tajà lẹ́gbẹ̀gbẹ́ títì màmá èló ni ọjà yín ẹ jẹ́ pẹ̀lẹ́ 500 naira ni mo fi máa ń rà á ẹ jẹ́ kí kówó sàpò kí n fún ní 5,000. àìmọye àwọn tó ń ṣe kí ló dé tí àwọn yẹn máa ń lọ sí títì láti lọ ran àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ torí fún kí ni ikọ̀ tí ẹ̀mí wọn darí wọn sí nìyẹn kọ́ tí Ọlọ́run nìkan ṣe ní ayé tiwọn nìyẹn. kò ń ṣe wípé wọ́n dẹ̀ rí àwọn tó máa dúró sí lédè wọn tá a wá tọrọ owó ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n á lọ bá àwọn tó wà nígboro nínú ọjà ní títì nígboro ó wà dáadáa èmi gan ti ṣerú ẹ̀ rí. kò ń ṣe wípé kò sẹ́ni tó wá tọrọ owó lọ́wọ́ mi wọ́n dáadáa tó ń béèrè àánú lọ́dọ̀ mi tí mo dẹ̀ ń ṣe léyìí tí mo lè ṣe síbẹ̀síbẹ̀ náà mo dẹ̀ sì ń wá àwọn tí mo máa ṣàánú fún níta lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo bá ti rìn jáde. torí ẹ má máa já ká ro nǹkan tí ò dáa ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ sílẹ̀ fún Ọlọ́run kọ́lọ́run kó máa darí wa. Àgbàlá Gabriel ẹ má gbàgbé o ọjọ́kọ́jọ́ tí ẹnikẹ́ni tó bá ti wo ètò yìí tó súnmọ́ ẹni tó súnmọ́ Àgbàlá Gabriel ẹ jọ̀wọ́ ẹ máa bá mi fi sí ọwọ́ kẹ́lẹ̀ máa bá mi fi rán wọn létí tí ẹ bá ní àǹfààní láti bá Àgbàlá Gabriel sọ̀rọ̀. ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ o bẹ́ẹ̀ ni Muyideen kò fẹ́ yin aláìmoore kò dẹ̀ kì í ṣe Muyideen gangan bí kò ṣe wípé àwọn èèyàn kọ̀ọ̀kan ẹnìkan dẹ̀ sọ wípé ó ṣe ìyá rẹ̀ pé kó lọ tọrọ àforíjì lọ́dọ̀ ìyá rẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti ṣẹ̀ sí ọ̀run rẹ̀ àmọ́ ọ̀rọ̀ Muyideen kò ń ṣe ojú lásán á bọ́ síta lẹ́ni á bọ́ síta lọ́la. so Àgbàlá Gabriel kò fọwọ́ wọ́nú o ẹ̀yin tèmi ọ̀rọ̀ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ o ìhókun ìhanra ọmọdé ti dì sí o adé ajẹkanra ẹ jẹ́ ká pàdé ní comment section.